Ọ̀gá, ọ̀gá, ọ̀gá Gantua. Ọ̀gá, ọ̀gá, ọ̀gá. Ó pọ̀. Bẹ́ẹ̀ ni. Nọ́bá ní o. Wọ́n ní àbúrò Igbi. Àbúrò ẹni bẹ́gbọ́n ẹni sister ẹ̀ náà pè ṣá. Wọ́n ló bó ṣe wà fún nìyẹn. Kábíyèsí. Àwọn tí ń dúró fódìdí ọ̀sẹ̀ mẹ́ta. Ó ti ń pọ̀sẹ̀ mẹ́ta táwọn ti dúró tí sísá wọn ti bíbẹ̀ ìbejì làǹtìlanti ọkùnrin méjì for that matter fún yín. Bákan gẹ́gẹ́ tí ẹ announce ẹ̀ pé ẹ̀gbọ́n Mariam òun ló máa jẹ queen. Ó yẹ kó ti kábíyèsí ti announce ẹ̀ queen fún Mariam because àti bíbẹ̀ta àbá àti bíbejì kò dẹrùn. Kí ni kí wọ́n ní ẹni rí nǹkan ètò fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́. Queen Naomi tó bí mẹ́ta ó ti bí mẹ́ta ṣáájú kí ẹ̀gbọ́n ẹ̀ bí sister ẹ̀ kó tó bí ìbejì ta ló kọ́kọ́ ṣáájú. A dẹ̀ gbọ́ pé olórí Tóbi ìyẹn náà ti bí ìbejì. Kò sẹ́ni tó wá ju queen fún olórí Tóbi. Ojú wọn kàn wọ́ ni ṣùgbọ́n ètè wọn ò lè bà. Báwo ló yẹ wọ́n àbúrò Naomi Mariam ó lọ bá kábíyèsí ó ti tó kẹ̀kẹ́ announce sister òun as a queen of Ilé-Ifẹ̀ torí ó bí ìbejì ó bí gbà wò. Wọ́n ní kí kábíyèsí announce. Wọ́n níbẹ̀ ni àwọn elders wọ́n ló gbójúgbóyà lọ bá wọn ni o bá ṣe gbọ́ allegedly pé kọ́kọ́ yá títí kan mọ bó ṣe fẹ́ denounce Naomi pé Naomi ò gbọdọ̀ jẹ queen yàfi ẹ̀gbọ́n pé now ẹ̀gbọ́n ti ṣe kíní wá fún ní queen yẹn wá ṣe kíní. Wọ́n ní kan nú àwọn elders Katsina elder nìkan nú wọn. Wọ́n ní bó ṣe dìde pé how dare you tó wá sábò ló ti já wa. Who be you? Who are you? Bó ló ti wá? Ìwọ wá dé. Ṣé báwo ni tiẹ̀ ṣe jẹ́ náà? Òun jẹ́ kan náà àwọn kábínẹ̀tì kábíyèsí. Obìnrin tí ẹ̀gbọ́n náà. Ta ni ẹ́? Who be you? Níbo ló ti já wa? Wàá pàṣẹ fún kábíyèsí. So wá tàṣẹ pa ọ́ kábíyèsí ló wá pàṣẹ fún. Táwa tó dẹ̀ ráwa níjókòó pé kó wá queen àǹtí ẹ̀ kó jẹ́ kóun náà jẹ́ council queen ti Naomi kan denounce queen pé torí àǹtí ẹ̀ ló tọ́ sí. Orin ìlú wo nìyẹn? Ijó ìlú wo nìyẹn? Action ìlú wo tún nìyẹn? Wọ́n ní bí báyẹn ṣe dìde tó là ní fọ́tí àfi òwà how dare you ibi táwọn àgbàlagbà jókòó sí. Kábíyèsí for that matter torí pé ẹ̀gbọ́n ẹ̀ ti bí bẹ̀ta àbí ìbejì. Ẹni tó bí bẹ̀ta mélòó náà fún? Jẹ́ ń sọ fún ẹ ó yá get out. Wọ́n nìyẹn fún ní ìfọ̀tí olóyè pé kó get out. Wọ́n ló pa eré lẹ́lẹ́ ló fi sá kúrò níwájú wọn tó sá lọ kúrò láàfin. Wọ́n ní kọ́ńgàn jẹ́ kó má rí láàfin. Wọ́n láwọn elder ló fọ etí ẹ̀ olúwa wọ́n ní kan náà dà. Wọ́n níyẹn ìyẹn bloody full ẹ̀. Ṣáàntì ẹ̀ ló ràn ẹ̀. Ọmọ tó ń yìí sọ pé wọ́n ti ṣe wọ́n yìí ṣe meeting wọ́n ti ṣe nǹkan kan lórí ọmọ yìí. So queen ẹ̀gbọ́n ẹ̀ ló dẹ̀ yìí ló yẹ kó kọ́kọ́ síwájú. Kán yọ Naomi kúrò. Kán fi sister ẹ̀ sí. Ayọ̀ǹga ẹ̀ wọ́n náà lè dànù. Èmi ti yín tòótọ́ ẹ̀yin èèyàn mi. Wọ́n ní fún ti kíni? Fún ti kíni ìtumọ̀ yẹn? Pé ìjẹta àbíjọ́ náà ni Mariam dé. So Mariam tó dé ṣé gbogbo tradition tó fẹ́ ṣe lórí àwọn ọmọ ẹ̀ ṣé wọ́n ti ṣe? Allegedly bá ṣe gbọ́ wọ́n ò tí ì ṣe kankan nù ẹ̀. Báwo ló ṣe wá jẹ́ náà? Àbí kìí ṣe ilé ayé ta wà yìí? Àbáyé mi tún la tó wà?
bóná ti gbọ́, bóná ti rí. So kí wọ́n ti dé àǹtí ẹ̀ ní adé queen, kán wá dé àwọn prince méjì tó pé, kán wá dé ní kinní. Tí ẹ gbọ́ náà, kán wá dé káwọn yẹn náà kán double cross Tádéníkáwò kọ́ nìyẹn. Àbí kí ni ìtumọ̀ yẹn? Tádéníkáwò tó jẹ́ prince pé kí wọ́n double cross ẹ̀ kán wá gbé queen, kán wá gbé crown sórí àwọn ọmọ Mariam. Bó tiẹ̀ jẹ́ pé ìlú tán tiẹ̀ ìlú afọ́jú tó jẹ́ pé olójú kan ni ọ̀gá wọn ń bẹ̀, ṣé wọ́n ń ṣe irú ẹ̀? Àbí kì í ṣe lábẹ́ ọ̀run yìí ta wà? Ẹ̀ẹ́dẹ̀ tí ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́, ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run. Gbogbo wa la congratulate ẹni tó bímọ pé kó káàbọ̀, ó dẹ̀ ti dé láyọ̀. Èwo dẹ̀ ni ká wá máa gun kábíyèsí ní gàlégàlé gẹ́gẹ́ bá ṣe gbọ́. Kó double cross. Wọ́n máa queue gbogbo àwọn tó wà lẹ́yìn. Tádéníkáwò, àwọn ìbẹ́ta ńkọ́? Ká tiẹ̀ sọ pé àwọn ní side ti Naomi, Tádéníkáwò, àwọn ìbejì ti Tóbi. Torí gbogbo wọ́n yẹn sá hacking panky. Wọ́n ṣe kìíní kan seek and hide game tó ń ṣe káàkiri, àwọn ò fẹ́ ṣe. Ọ̀rọ̀ wà kéèyàn kàn fi sẹ́nu ká dákẹ́ ni. Tó bá ní kán dàálẹ̀ kán tún ṣá. Àwọn ọmọ àǹtí ẹ̀ tó jẹ́ ọmọ Ìgbì, àwọn yẹn ní the last. Àwọn yẹn ní the last tó bá máa queue o. Wọ́n ní ọmọ yẹn, wọ́n ní àbúrò Mariam, wọ́n fún ní ìfọ́tí olóyè. Wọ́n ní kan nínú àwọn elders, wọ́n fún ní ìfọ́tí olóyè pé kó get away kúrò ní ààfin. Pé ta ló jẹun tájá ń jù? Èmi ò máa ríru eléyìí rí. Báwo lè ṣe bọ́mọ ṣé wọ́n ti ń bí ọmọ kán tó bí ọmọ? Wọ́n ti ń bí àwọn ọmọ ìbejì kán tó bí ìbejì. Wọ́n ti ń bí àwọn ọmọ ìbẹ́ta kán tó bí ìbẹ́ta. Báwo ló ṣe wá jẹ́ títí Ìgbì wá di òrìṣà kúnlẹ̀ bọ̀? Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ jàre, ṣókí lọbẹ̀ oge kò ń dùn kó pọ̀. Mo ní kí n gbé wá síwájú yín tó bá pẹ̀ sí rírú ẹ̀ rí, kẹ́ láyé wa o. Tó bẹ́ẹ̀ pẹ̀ ti gbọ́ nínú ìwé ìtàn rí o. Ẹ sọ fún wa pé once upon a time nǹkan báyìí ṣẹlẹ̀ o. Wọ́n ní ẹni iwájú, k'Ọlọ́run má jẹ́ kẹ́ni iwájú kó dèrò ẹ̀yìn o. Ọlọ́run kó ṣàánú fún wa o. Káyé yìí má jẹ. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu. Ẹ bá wa dá sí ẹ̀yin èèyàn mi gidi tó sẹ́lẹ̀ńkẹ́. Àwọn èèyàn mi gidi tó mọ WhatsApp, tó rí yín pé pérépéré tẹ́ ṣá prapra, tọ́pọ̀lọ yín ṣá prapra. Ọpọlọ yín náà ní kú lórúkọ Jésù. Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ bá wa share, ẹ bá wa like, kẹ́ bá wa subscribe. Ká wá fi ìtókù sínú comment section. Mo gbádùn gbogbo comment section yín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń dá sí fún wa. Allegedly o, Jésù Olúwa wa, àmín. Bye.